torí 2023 Inec ṣàpérò lórí ìbò Èkìtì àti Ọ̀ṣun tó kọjá. Àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò gbogbogbò nílẹ̀ wa Independent Electoral Commission Inec ti bẹ̀rẹ̀ àpérò ọlọ́jọ́ mẹ́ta kan láti ṣàtúnyẹ̀wò ètò ìdìbò sípò gómìnà tó wáyé nípìnlẹ̀ Èkìtì àti Ọ̀ṣun láìpẹ́ yìí pẹ̀lú èròǹgbà láti mọ àwọn ìgbésẹ̀ tí yóò pọn dandan fún wọn láti gbé kí ètò ìdìbò ọdún 2023 lè túbọ̀ mọ́yán lórí kó sì ṣètẹ́wọ́gbà fáráàlú. Ìfikùnlukùn náà wáyé lówùúrọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹsàn-án yìí ní gbọ̀ngàn àpérò òtẹ́ẹ̀lì Radisson Blu èyí tó wà níkẹjà nípínlẹ̀ Èkó. Ọ̀gá àgbà àjọ Inec ọ̀jọ̀gbọ́n Mahud Yakubu tó sọ̀rọ̀ ìkíni káàbọ̀ láti ṣíde àpérò náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ìgbà tí àjọ Inec bá ti ṣètò ìdìbò làwọn máa ń ṣàtúnyẹ̀wò bí ètò ìdìbò náà bá ṣe lọ sí kí wọ́n lè mọ àwọn ìpèníjà àti ìkùdíẹ̀káàtó tó bá yọjú torí a kì í mọ̀ rìn kí orí má mì lójú ọ̀nà àti wá àtúnṣe sí i àti kí wọ́n lè mọ ibi táwọn ti pegedé tí wọ́n sì ti fi gbọ̀rọ̀ jẹ́ka kí wọ́n lè túbọ̀ tẹra mọ́ṣẹ́ lápá ibẹ̀. Àwọn kọmíṣánná àjọ ọ̀hún káàkiri àwọn ìpínlẹ̀ gbogbo àtàwọn lọ́gàálọ́gàá lọ́kùnrin lóbìnrin nílé iṣẹ́ náà tí iye wọn fẹ́rẹ̀ tó 100 ló péjú pésẹ̀ àwọn kan sì tún darapọ̀ lórí ẹ̀rọ ayélujára. Kọmíṣánná àjọ Inec nípìnlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Agbájé bá tẹlifíṣàn Aláròye online sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún. Ẹ̀jẹ̀ pàtàkì tó wà lórí ẹ̀ ni pé lẹ́yìn ìgbà tá a ti ṣe ìdìbò ní ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun tó yẹ pé gbogbo àwọn èèyàn àti àwọn tó wá láti ẹ̀yìn odi àtàwọn tó wá láti Nàìjíríà tán wá wo ìbò yẹn wọ́n ní pé iṣẹ́ dáadáa ni àjọ ìdìbò yìí ṣe. Nítorí ẹ̀ látún pé ká tún wá kóra jọ pọ̀ ká wá wo because peter wá ti ń rí pé nǹkan dáa a tún lè rí àwọn kan mìíràn tó kù díẹ̀ káàtó bá a ṣe múra fún election lè tó jẹ́ pé tí gbogbogbò ni a fẹ́ ṣe ní ọdún tó ń bọ̀. Ìdí báyìí la ṣe ni pé ká lè ṣèpàdé ká wo àwọn àléébù díẹ̀ tó wà lára nǹkan tá a ti ṣe ká sì tá a lè ṣe kó jẹ́ pé irú ẹ̀ kó má lè wáyé nígbà tá a bá di ọdún tó ń bọ̀ lọ́wọ́. Ọjọ́ oṣù díẹ̀ ló kù sí tí ètò ìdìbò máa wáyé lọ́jọ́ ti gbogbogbò. Bẹ́ẹ̀ni. Kí lẹ lè sọ nípa ìmúrasílẹ̀ àti ìgbáradì àjọ Inec láti ṣe ètò ìdìbò tó máa ṣètẹ́wọ́gbà fáwọn ọmọ Nàìjíríà? Inec ara ìmúra tá a fẹ́ ṣe náà ni pé láti ọdún tó kọjá láti ṣètò nípa àwọn ibi tá a ti ilé ìdìbò wa polling units tó yẹ pé ó ti pọ̀ sí ju tẹ́lẹ̀ lọ. Tẹ́lẹ̀ nǹkan bí 8,000 la ní ìpínlẹ̀ Èkó ìwọ̀n báyà ní more than 13,000 polling units wà ní ìpínlẹ̀ Èkó. A dẹ̀ tún ṣètò nípa báyọ̀ ṣe máa forúkọ sílẹ̀ kan lè gba káàdì ìdìbò àti káàdì tí wọ́n ti sọnù káwọn náà lè wá kán lè sọ ká sì píríǹtì káàdì míì fún wọn. Gbogbo ètò yìí láti ṣe tó wá dẹ̀ títí ìparí oṣù kẹwàá sí ìbẹ̀rẹ̀ oṣù kọkànlá ọdún yìí káàdì ẹ̀ máa dé sóògbà tí máa lọ sí gbogbo ìgboro pápá ọ̀tá ní ìpínlẹ̀ Èkó fáwọn ìyàwó láti wá gba káàdì wọn kán lè múra sílẹ̀ fún ìbò tó ń bọ̀ lórí tó ń bọ̀. Láìpẹ́ ìní àjọ Inec sọ pé àwọn wọ́gi lé nǹkan bíi mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà ó lé díẹ̀ àwọn tó forúkọ sílẹ̀. Kí ló fa ìwọ́gilé yẹn? Ẹ rí i pé nígbà tá a fi ń ṣe ìforúkọsílẹ̀ yẹn à ń lọ káàkiri radio station ni o television station ni o láti sọ fáwọn èèyàn wa pé ẹni tó bá ti forúkọ sílẹ̀ tẹ́lẹ̀ rí kó má tún forúkọ lẹ́ẹ̀kejì ìwọ́n tó bá forúkọ sílẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n bá rẹ́jísítà wa jẹ́ nìyẹn wọ́n mọ̀ pé táwọn èèyàn bá pọ̀ irú 1 million plus tó ń sọ yìí wáyé wọ́n mọ̀ pé orúkọ wọn ti wà tẹ́lẹ̀ nínú ìwé wa á dẹ̀ sọ mọ̀ pé tí káàdì ẹ bá sọnù tàbí pé tí ó bàjẹ́ tí ò dáa mọ́ kó lọ sí apá kejì kó lọ sọ fún ọ pé káàdì òun sọnù a máa print míì fún ọ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ò gbọ́ a rí gbọ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ibi káàkiri orílẹ̀-èdè pé àwọn míì kan lọ gba káàdì torí pé àwọn kan fún ọ lówó pé tó bá ti ṣáàrí pé ó ti lọ forúkọ sílẹ̀ wọ́n á fún ọ níbi 2,000 to 3,000 naira lórí nǹkan báyìí ò dáa kí ni máa ba rẹ́gísítà wa jẹ́ táwọn bá yọ orúkọ wọn kúrò bẹ́ẹ̀ ni a kàn rí pé orúkọ ẹlòmíì lẹ́ẹ̀mẹ́ta mẹ́rin orúkọ ẹlòmíì máa yọ so ìdí nìyí tó yẹ pé àwọn tó orúkọ bá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n mọ̀ pé káàdì tó wà lọ́wọ́ wọn tẹ́ẹ̀ bá ti gba káàdì wọn tẹ́lẹ̀ kan wá sílé iṣẹ́ wa láti gba káàdì wọn gbọ́n tó gbẹ bá ti wà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta àwọn lọ́jọ́ kúrò ń bẹ̀ kí káàdì yẹn kó bá lè dáa torí tó bá tún pọ̀ jù àwọn tó máa pariwo bàbá nípa ẹlẹ́dẹ́ kan bí kíkà alẹ́jọ́ bí 105,000 million báyìí Nàìjíríà wọ́n gbà kí ló dé
irú àwọn tó ń kọ̀ sí ẹ̀ tó yẹ pé àwọn tó forúkọ lẹ́ẹ̀mejì tó bá ti ní ẹ̀rọ tó yẹ pé ó lè gbé ojú àti káàdì àti orúkọ tó ń ti gbé sílẹ̀ tá a gbé jáde la ṣe ní àǹfààní àti yọ orúkọ àwọn ẹ̀kọ́ ní rẹ́jísítà wa. ní ìkádìí àpérò yìí àwọn tí ó ń kópa nínú ètò ìdìbò tó jẹ́ ti Inec ló wáyé fún ǹjẹ́ irú ètò ìlanilọ́yẹ̀ àti ìpolongo tó máa jẹ́ káwọn aráàlú náà mọ ipa táwọn máa kó jẹ́ yẹn sì pọ̀ lọ́jọ́ iwájú ìjà Inec rú. èyẹ máa wá ìgbọ́n ilé náà máa ṣe ń parí ẹ̀ mo sọ pé àwọn ọ̀gá ògbó láti Àbújá wọ́n máa sọ tó máa bá àwọn mídíà sọ̀rọ̀ táwọn ìjẹ́ káwọn mọ nǹkan tá gbogbo nǹkan tá a ṣe káwọn náà bá lè mọ̀ bó ṣe because pàápàá ní ìpínlẹ̀ Èkó ẹ rí i pé àti àwọn Inec àti àwọn oníròyìn gbogbo lájọ ń ṣiṣẹ́ wa bá ṣe ń lọ àwọn náà sì ń fẹ́ tí sí wọ́n dẹ̀ ń pè wá ìgbà mìíràn àwọn tó pè ká sí iléeṣẹ́ wọn àtúnlọ̀bẹ̀ àtúnlè sọ fún àwọn èèyàn gbogbo nǹkan tá à ń ṣe so gbogbo nǹkan báyìí àjọṣepọ̀ báyìí wọ́n láti wà kájọ máa ṣe pọ̀ títí tá a lè ní ká lè ní election tó yẹ kó máa tó gbogbo àánú wọn máa dùn sínú àtàwọn parí ẹ̀ lọ tó ń bọ̀. ìrètí wà pé lópin ìpàdé náà lọ́jọ́ Ẹtì Friday àjọ INEC yóò ti rí àmọ̀ràn gbà wọn yóò sì ti dórí ìpinnu tí yóò túbọ̀ mú kí ètò ìdìbò 2023 tó ń bọ̀ dẹ̀dẹ̀ yìí pèrègede. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.